ọlọ́run bá mi sọ wípé ní tá a bá ti rí lójú òtítọ́ yóò máa fẹsẹ̀ rinlẹ̀ ni o ní tá a bá rí pé irọ́ ni kò ní fẹsẹ̀ rinlẹ̀ láíláí kò tiẹ̀ sí ẹ̀ lè rí lan tabqa al-akadhib irọ́ ò lè sẹ́kù fa inna al-haqqa la yarda bi baqa'iha kó àgbọn títò tiẹ̀ ní jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀ sọ́nà la fi sọ wípé al-haqqu baqin wal-akadhibu za'ila irọ́ máa sẹ́kù yóò máa fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ àwọn arọ́ kí yẹn pa irọ́ kò ní ṣe kí ni o kò ní fẹsẹ̀ rinlẹ̀ láíláí irọ́ ò ní gbà àmì òtítọ́ ò ní gbà fún so wọn náà ní pé tá a bá ní ká wò á rí pé wíwòye ti ń lọ kò wá ní dákó jẹ́ pé àwọn kan wà wò pé àwọn ni ọlọ́run sọ làákàyè fún ọlọ́run fẹ́ lómi náà ní làákàyè ti gbọ́ ọ̀kalẹ̀ tá a bá ní ká wo ọ̀rọ̀ yìí ọ̀nà mẹ́rin mo fẹ́ gbé ọ̀rọ̀ mi gbà àmọ́ ìjẹ́ kọ́kọ́ mú níbi aláwọ̀kọ́ náà ẹ rí pé awuyewuye ti ń lọ yìí àwọn nǹkan tiẹ̀ ti jáde náà tó ń wá láti ṣe islah wípé kí ìfẹ́ yẹn ìfọwọ́sowọ́pọ̀ yẹn kó ṣe kí ni kó padà a máa tún wá rí pé àwọn míì wọn àjẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wọn fẹ́ gbà àmọ́ kì í ṣe pé bóyá ìjà kan bẹ la khilafa lana ma'akum kò ń ṣe pé ìjà kan bẹ láàrin àwọn àtẹ̀yìn ولكننا لن نسمح لافتراءاتكم أن تتسلطوا على جوهرتنا الثمينة ìtawọ̀ onígbà náà ní pé kó jẹ́ wípé kí ni o àwọn irọ́ àdáparọ́ nǹkan wá jẹ́ kí nǹkan àwọn àlúùlú àwọn àlùfáà wa àwọn nǹkan tá mú pàtàkì kó wá jẹ́ kó wá bò mọ́lẹ̀ níta nígbà náà nìyẹn so ó ti ń tọ́ náà oríṣiríṣi tó yẹ pé àwa gan kò sí sẹ́nu kì í ṣe àwọn mélòó ní jáde nínú wa tó pẹ́ lómi ti gbà nínú wa wípé kó má sí wàhálà mà á máa rí pé àwọn eléyìí tó ń jáde bọ̀ wáyìí wọ́n pọ̀ kò wá ní dá kémi náà má sọ̀rọ̀ wọn ṣáà nípa ọmọ yàn títí ó máa rí àwíjàre sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà ìkànnì àti ẹ̀wà tó ń sọ pé Sheikh Adam alayhi rahmatullah àwọn ọdún alájí àgbáyé wọn ọdún àdàbíyà rí àgbákò irọ́ ìyìn mọ́bí tí wọ́n ti máa ń rí àgbákò irọ́ yìí ojúmọ́ kan irọ́ kẹ́nẹ́ ni ìyìn mọ́bí tí wọ́n ti máa ń rí subhanallah pé Sheikh Adam ibẹ̀ ni ohun àdàbíyà ti yọ jáde ìjọ òní wọ́n bí òun gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ yìí ẹ bá ń bí ìjọ òní wọ́n bí àwọn tí wọ́n dàgbà tán jẹ́ àgbàfà ní markaz wọn sọ bẹ́ẹ̀ kẹtù wíwà ń bẹ wọn sọ bẹ́ẹ̀ baba Shuglul kó àkẹ́ nígbà tí wọ́n àwọn àfà wa gbogbo àwọn baba Leila àwọn àfà wa nìyẹn kẹ́nìkan wá sọ ní pé wọn lórí ẹ̀rí pé àdápa wọn àádá hikun mubin irọ́ tó fojú hàn lélẹ́yìí so kò tún yé gan bí Sheikh Adam bí wọ́n padà sí Sokoto àbí nǹkan ẹ bá bí lè rí pé Sheikh Adam ṣó ohun Haúsá ju ohun Yorùbá àdàbíyà tá à ń sọ yìí ṣé ó ju ohun àwọn Haúsá tó pé Sheikh Adam kó tó di kí wọ́n padà sí Sokoto ohun àwọn náà lóhùn tẹ́lẹ̀ àmọ́ kò jọ mọ́ èyí tí ń wé kótókótó dáadáa yìí ọlọ́run sàlámà yín kò níbi àgbákò ọ̀dọ̀ ẹ̀ máa ń pa yìí ìkànnì tó ń bẹ tó ń sọ pé al-musamma kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ àwọn isti'malul kalimati yìí tiẹ̀ mọ̀ bóyá kò tiẹ̀ wáyé wọn ni àbí wọ́n kàn tiẹ̀ máa ń wájíhù tí wọ́n bá dájú kọ báyìí òun náà ni pé al-ma'ruf al-mashhur àbí at-tashhir ash-shahir ló yẹ kí wọ́n lò ẹ̀wò wọn náà ẹ̀wò ikú yìí lọ eléyìí náà tó wá rí ọmọ kan tó yẹ pé hadha al-fata alladhi kharaja lid-difa'i 'an shaykhihi òun náà jáde láti wá ṣe dìfáhùn fún ustaz onílé márùn àmọ́ ní tí ó jẹ́ mú mi sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fún wípé òwá gbọ́ yìí ọmọ tó jáde yìí tó wípé wọ́n náà ti fẹ́ máa ṣàròsí o ولذلك سأبين لك كيف يكون التفكير السليم bóòlù yẹn ti máa ń rorí dáadáa so mo fẹ́ ṣe bàyánà fún bóòlù yẹn ti máa ń rorí àkọ́kọ́ mbẹ́ ìwọ́n náà kọ́ wò kò sẹ́ni ẹ sọ pé al-adabu fawqa al-ilmi kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ al-adabu ma'a al-ilmi ló yẹ kó jẹ́ ó dà àti gbọ́ tó pé àkọ́kọ́ náà ráyà àfáàgbà qad mazzaqa ráyà shaykhina al-kabir fadilatu shaykh Taj al-Adab ẹ ti pa sí àwọn ìyá pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́kejì ń bẹ ó tún wá sọ wípé ẹni tí ń bá wọn sọ̀rọ̀ ibi tó ẹ̀ka ti rẹ́kọ̀ọ́ ṣé ìjẹ́ àwọn náà lo ẹ̀kọ́ wọ àwọn àgbà tí wọ́n lọ ta sí àgbàlagbà Sheikh Taj al-Adab sí Sheikh Adam ọ̀nà jìn kó tó wá sọ pé ọmọ àwọn míì wà tí Sheikh Taj al-Adab ti kọ́ kó tó di pé àwọn alájà àgbà dọ́dọ̀ wọn àwọn alájà àgbà dọ́dọ̀ wọn kó tó wá sọ pé wọ́n ta Sheikh Adam wọ àwọn tí wọ́n lọ ta sí wọ́n sọ pé ṣé ta ló wá lo ẹ̀kọ́ ń bẹ̀ wọ́n bá wọn náà ta ló lo ẹ̀kọ́ káwọn ẹni tó lo ẹ̀kọ́ ń bẹ̀ tó yẹ kí ṣe ẹ̀ṣẹ̀ àti sọ pé al-ilmu ma'a al-adab ẹ̀kọ́ àmì ìmọ̀ pẹ̀lú ẹ̀kọ́ ni ṣé ìgbà tí wọ́n wá ń sọ̀rọ̀ ìjọ wọn fa ẹ̀kọ́ dání wọ́n ti jẹ́ ẹ̀kọ́ wọ́n ti jẹ́ àjùlẹ̀ wọn lò ìmọ̀ wọn náà tàtàrà wọn tàgẹ́lgẹ́lá ìmọ̀ wọn náà ń ṣèkì báyìí ni lókè látara ń tààtì mọ́ pé ìmọ̀ ń ṣèkì wọn náà ò gbádùn dáadáa káàdà wà àkọwàtò wa min al-af'al an-naqisa yìí wọn náà tó lọ sọ pé ustaz lo àkọ́dù wípé ẹ̀ka lo já àdúrà ló tẹ̀sí ó mọ̀ wípé kẹ́límà méjì yìí wọ́n jọ ń ṣiṣẹ́ fún àwọn ma dalla ala al-muqaraba àní ما دل على الرجاء ما دل على الشروع لو ودع gbọmọ lọ tó pé àní akhadha ja'ala habba tafaqa alaqa so gbogbo ẹ̀dá nígbà wọn kò wáyé wọn náà mọ́ látara tó fi mọ̀ pé ìmọ̀ wọn náà ti ń ṣe kí ni ó ń ṣèkì àti ẹ̀tí gbókè ti jù ẹ̀kọ́ lẹ̀ náà bó bá tẹ̀ jẹ́ pé ẹ ti ṣe ìtìsọ́lẹ̀ àwọn náà ṣe ìtìsọ́lù ìmọ̀ sí ní tí wọ́n sọ tó ti yọ báwọn ṣé ó ti ń gbọ́ ìròrí òye àkọ́kọ́ mẹ́rin náà ni pé wọ́n ń sọ wọn tó ta báwọn àgbàlagbà lókè tí wọ́n ti lọ wọ́n ti finish àwọn náà nìyí àwọn náà sì ní àtijáde ṣé irú ẹni téèyàn bá lo ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ń retí ẹ̀kọ́ látọ̀dọ̀ wa yóò jẹ́ ẹni tó ti lo ẹ̀kọ́ náà ẹ̀yin ò fẹ́ kábùkù àwọn èdè kàwọn yẹn lábùkù kàlà ẹ̀yin ó kábùkù náà ni so lára bẹ́ẹ̀ náà ló fà tó fi jẹ́ wípé gbogbo àwọn tẹ́ ẹ bá ti mú bàbá wọn sọ̀rọ̀ ẹ̀ sáré máa mú gi wọn wípé ẹni yìí ó ti ṣe mistake wo ni wo ṣe tí ìbá ṣe pé ẹ̀yàn kàtó fẹ́ wò ni ṣé lágbá tí wọn náà sọ gbogbo àwọn yìí tó dálẹ̀ wọn náà kò sáà sì sí ń bíàbí àwọ kàkún wípé ẹnu lè gbé ọ àmẹ́yìn ò ní kàkún bẹ́ẹ̀ ti mọ́tàn Sheikh Adam àwọn gan wọn lè sọ wípé wọn tọwọ́ bọ al-adabu fawqa al-ilmi kẹ́nìkan wá dé lẹ́yìn wọn kó máa sọ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀
bí tó yẹ kẹ́ ti fura síra yín nìyẹn so ẹnìkan ò bá yín ní khilaf àbí ishkali kankan ẹ̀yin ẹ lọ rórí so adúpẹ́ fún àlùfáà wa tí òun náà gbìyànjú àfáà náà gbìyànjú púpọ̀ wọ́n jẹ́ ká mọ̀ ìpètọ̀ ẹni tó fa ibi tí wàhálà ti wà rí bẹ́ẹ̀ sì ni ilé kéwú tiwa ní Zumura àti Azhar so ìdádì àti sanawi ọdún 4 làwa máa ń lò àní tàwùjí bẹ́ẹ̀ ni àní tàwùjí so bẹ́ẹ̀ bí rọ́bì àyídádì àní so ní Markaz àwọn lo rọ́bì àyídádì ló fi jẹ́ ọdún 7 àmọ́ lọ́dọ̀ ìtiwa ọdún 4 ni wá so ọdún 4 àṣẹ ń lò dì sí náà àtọ̀lọ́dún 7 o àtọ̀lọ́dún 4 so kò sí jàmá kí Ọlọ́run bá kó ṣàánú gbogbo wa so hada wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh.